sì gbóná Olúwa oko àsìtánì náà ń sọ yìí o jẹ́. Hello, mo kí wa o gbogbo ibikíbi tí a bá wà tẹ́tí ń gbọ́ mi àbí tẹ́tí ń wò mí orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé kòkòkò ni mò ń jẹ́. Tó ẹ̀yin èèyàn mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ìfẹ́ là kọjá òfin yálà nínú ẹ̀sìn Islam ẹ̀sìn Kristẹni àbí nínú ẹ̀sìn àbáláyé ìwọ tó o bá ń ṣe ẹ̀sìn tí o bá ní ìgbàgbọ́ nínú ìfẹ́ àti ìfaradà fúnra ẹni ó mọ nǹkan tó ń pè ní ẹ̀sìn jẹ́ wá sọ fún wa kí ló dé kí ló lè le tó yẹn tó di wípé ẹ̀yin mùsùlùmí kan ẹ lọ lẹ òkò mọ́ pálásì ọba Ọọ̀ni wípé wọ́n gbé orò jáde ẹ jẹ́ mùsùlùmí kí ló dé tá à ń filé ayé nira wa lára ẹ̀sìn ò fàjà ohun tó bá wọn nílé èèyàn lè sìn nínú ẹ̀sìn ilé ayé la bá ẹ̀sìn ilé ayé la máa fi sí lọ má gbàgbé kó tó jàjẹsì jìnnà ọmọ ìran mi ní ọjọ́ àgbéyìnde àlìkìámà tó jẹ́ wípé ojú akojú ẹnu á rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ kò ní sí ẹnikẹ́ni ohunkóhun nínú ayé tí yóò bá wa wà ń bẹ̀ ìwọ nìkan àti gbogbo tó gbélé ayé ṣe ọládúró tiẹ̀ ẹ̀sìn ò bá wọn sí bẹ̀ àbó ti gbọ́ wípé wọ́n á máa bèrè lọ́wọ́ ẹni wípé ẹ̀sìn wo ló sìn láyé kó tó rí ìjọba ọ̀run wọ̀ èmi ò gbọ́ rí o bóyá ìwọ sì gbọ́ tọ̀ ibi tèmi ń lọ kọ́ nìyẹn ẹ jọ̀ọ́ kí ló dé tí ẹ̀sìn ṣíṣe tí àwọn ní ẹ̀sìn àbáláyé tí wọ́n bá gbé orò wọn ǹjẹ́ ó dí ẹ̀sìn mùsùlùmí lọ́wọ́ àbó dí kìrìsìtẹ́nì lọ́wọ́ ǹjẹ́ ó tilẹ̀ di aráàlú lọ́wọ́ bí ǹjẹ́ ó yẹ kí ẹ̀sìn kan kó di ẹ̀sìn kan lọ́wọ́ ǹjẹ́ ó yẹ kí ẹ̀sìn kan kó máa fi sísìn rẹ̀ kó fi pa ẹ̀sìn kejì lára bí kí ló lè fà á ẹ̀sìn wàá gbọ́ o ẹ̀yin ọmọ ìran mi ṣé ẹ ti gbàgbé ní báwa kì í bá wọn jàjẹ́ ẹ̀sìn yàtọ̀ fún àwọn kankan láàrin wa tó jẹ́ wípé ohun ayé lásánlàsàn ó ti mú wọn kùnà wípé wọ́n ń sin Ọlọ́run ayé ni wọ́n ń sìn ohun ayé ni wọ́n ń sìn ẹ̀sìn ilé ayé la máa fi sílẹ̀ sí ìwọ tó bá wá ń jà nítorí ẹ̀sìn ẹ ó jà torí Ọlọ́run ó ń jà nítorí nǹkan ayé ó ti kúrò ní ọ̀nà ìlànà Ọlọ́run ó ti gbé tayé wọ̀ torí pé tó bá fẹ́ sin ẹ̀sìn ò mú ìnira dání kò mú wàhálà dání kò sì mú ìlara dání kò ní kí ẹnì kejì kó má ṣe tiẹ̀ ìwọ̀n bá ní kí jẹjẹ sí mọ́ èwo làbọ̀rọ̀ lọ máa lẹ̀kùn mọ́ pálásì Aláàfin pálásì Ọọ̀ni kí ló dé tẹ̀yin mùsùlùmí kọ́kọ́ra yín jọ tẹ́ ní òkò tí wọ́n ń lẹ̀ mọ́ pálásì Ọọ̀ni òkò àṣìtánì ni ṣé pálásì Ọọ̀ni ti wá di ó ti di ibi tí wọ́n ti ń sọ òkò àṣìtánì ni ṣé ọba Ọọ̀ni àti gbogbo àwọn olórí àti gbogbo ẹbí ará ọ̀rẹ́ tí wọ́n ń bẹ nínú pálásì Ọọ̀ni wọ́n ti di tí wọ́n lẹ̀kọ̀ àṣìtánì mọ́ nítorí wípé wọ́n gbé orò gbogbo wa ọmọ Yorùbá èmi ò sáìdì ọba Ọọ̀ni o mi ò sì sáìdì àwọn ẹ̀yin kì í ṣe ẹ̀sìn mùsùlùmí mi ò sì sáìdì ìwọ̀nba ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé tẹ́ lọ ṣe kìíní okay tí ẹ bá sọ wípé ọba gbé orò ní ìgbà wo ni wọ́n gbé ṣé àsìkò tó yẹ kí wọ́n gbé ni ǹjẹ́ àsìkò tí wọ́n ti ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbí ọba kan mọ̀ọ́mọ̀ gbé láti fi dí nǹkan míì lọ́wọ́ tó bá wá fẹ́ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ fúnra wa Ilé Ifẹ̀ ní pálásì Ọọ̀ni ìdébẹ̀rẹ̀ ṣùgbọ́n mo kà nínú ìwé ìtàn mo sì gbọ́ dáadáa wípé ojoojúmọ́ gbogbo iye ọdún 365 days or 366 days leap year ni wọ́n fi ń ṣe orò tí wọ́n fi ń bọ òrìṣà kan ọjọ́ kan ní Ilé Ifẹ̀ gbogbo ọjọ́ báyìí everyday láti January 1st títí di December 31st òun ni wọ́n máa ń ṣe ètùtù oríṣiríṣi fún àwọn òrìṣà oríṣiríṣi àbí ẹ ti gbàgbé ni wípé wọ́n pè ní àrólé Oòduà àrólé òrìṣà gbogbo ọjọ́ ni wọ́n máa ń ṣe ẹbọ fún àwọn òrìṣà wọ̀nyí kí eku ó ké bí eku kí ẹyẹ ó ké bí ẹyẹ kí ọmọ ènìyàn ó fọ̀n bí ọmọ ènìyàn kìkìdá tí wọn ò bá ti fi ọmọ ènìyàn ṣèrúbọ tó bá ti jẹ́ wípé kí fún ìtẹ̀síwájú ni ìwọ àtẹ̀mí ò lè parẹ́ o bẹ́ẹ̀ ni wá gbọ́ mi kó o tó gba ẹ̀sìn sódì kò sí orílẹ̀-èdè àgbáńlá ayé tí wọn ò ní ẹ̀sìn ìṣẹ̀ṣe tiwọn àlejò ni ọ́
ẹ má rò wípé gbogbo ènìyàn ló máa dàbí àwọn ọmọ Yorùbá tí kì í bèṣù bègbà láti mú àlejò wọ inú ilé ibi tó yẹ kó jẹ́ pé ọmọ onílẹ̀ nìkan náà gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ náà ní láti mọ̀ nípa kinní yẹn. Ẹ̀yin Yorùbá ẹ̀yin lẹ mọ̀, ẹ̀yin lẹ tara yín dànù tó jẹ́ wípé gbogbo tí kò yẹ kí àlejò mọ̀ nípa ilẹ̀ Yorùbá tó bá ti fi nǹkan kékeré tù yín jẹ báyìí gbogbo ẹ̀ lẹ máa gbé síta. Ẹ wá wo bí ẹ ṣe bà gbogbo ilé ayé jẹ́ lénìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bí ọmọ Yorùbá gan bá wá wípé a fẹ́ wá ṣe nǹkan sí ilẹ̀ wa kí ó tùbà kó túṣe ká protect ara wa. Àwọn àgbààgbà tí àwọn adáhunṣe ilẹ̀ Yorùbá owó làwọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń wá kiri. Wọ́n gbà láti ṣe iṣẹ́ yẹn fún àjèjì ọmọ àjèjì nítorí pé owó tó máa gbé fún wọn ó lágbára jù tí ọmọ ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá máa fún wọn. Wọ́n á wá ṣe iṣẹ́ yẹn fún original fún àjèjì. Tí ẹni tó ṣiṣẹ́ yẹn ìwọ ọmọ Yorùbá adáhunṣe tó ṣiṣẹ́ yẹn fún àjèjì tí ìwọ ò mọ̀ tó rò ní àròjinlẹ̀ wípé ohun tó ṣe fún àjèjì yẹn tó gbé fèkì ẹ̀ lé ọmọ Yorùbá lọ́wọ́ àjèjì padà mú bọ̀ wá fi hàn ìwọlé ìmọ̀ ní orí ilẹ̀ bàbá ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìlógun tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ tí gbogbo wa ti ń rí. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà lónìí kì í ṣe bó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ àbí nílẹ̀ Yorùbá kì í ṣe bó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀. Àwọn onílẹ̀ ló ń ṣí ojú many things torí wípé ìwọ tó bá sọ wípé ìrìnàjò Yorùbá nation irọ́ ni. Ìgbà tẹ́ ẹ gbé ogun tiwa tí ẹ rò wípé ẹ jẹ́ ká rí àìláyé yẹn ṣe ẹ wo bí Ọlọ́run fúnra lára wọn àtàwọn onílẹ̀ bí wọ́n ṣe tú àwọn àṣírí oríṣiríṣi ìkọ̀kọ̀ tí wọ́n fẹ́ wá gbé ogun bá ilẹ̀ Yorùbá. Ìran Yorùbá nìkan kọ́ o. Kì í ṣe ká máa sọ wípé ẹyọ mo ti gba ẹ̀sìn tuntun dẹ̀ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá a ní láti dáná sun a ní láti sòkòpá ẹ̀sìn kò dín kan lọ́wọ́. Èmi ní tèmi o èmi ò nífẹ̀ẹ́ sí ìkọ̀tà ṣe níbí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé àsìkò tí kábíyèsí Ọ̀jájàdé second Ọ̀nìrìṣà tó bá jẹ́ àsìkò tẹ́ gbé orò yẹn kì í ṣe àsìkò tẹ́ máa gbé àbí àsìkò tó yẹ kẹ́ gbé. Bóyá ẹ fi dènà kankan nípa ẹ̀sìn Islam ní Ilé Ifẹ̀ ó kù díẹ̀ káàtó kábíyèsí èmi ò tó kábíyèsí o kádé kó pẹ́ lórí baba èmi ò tó dá yín lẹ́jọ́ ṣùgbọ́n gbogbo nǹkan ló ní ètò àti àsìkò níwọ̀ntúnwọ̀nsì. Ẹ má jẹ́ ká fi ẹ̀sìn kan ní ìkejì lára. Ẹ̀yin ti pálásì náà àsìkò tẹ́ bá fẹ́ gbé orò ṣebí wọ́n máa ṣe ìséde tẹ́bẹ́ pé ẹ máa ní pé kí wọ́n make announcement ẹ lè make ẹ̀ náà lórí social media wípé ní ọjọ́ bẹ́ẹ̀ ní àsìkò báyìí o orò wọ́n fẹ́ gbé orò jáde gbogbo wa la mọ̀ wípé tí orò bá máa jáde oníkálùkù ní láti wà lé ni. Tẹ́ ẹ bá ti make announcement ṣáájú ẹnikẹ́ni tó bá wá dèjà nǹkan tójú ẹ̀ bá rí kó fara mọ́ ṣùgbọ́n tí ò bá sí yẹn ó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé bí wọ́n ti àsìkò tí wọ́n ń ṣe òun náà ni wọ́n ṣe tí ẹ̀yin kan tẹ́ kóra yín jọ tẹ́ wá lọ lẹ pálásì Ọọ̀ni nílé Ifẹ̀ ní òkò wípé wọ́n gbé orò ìjẹ̀bi pátápátá òun ni gbogbo wa jọ ń jà. Ẹ jẹ́ ká gba ìfẹ́ láàyè ọmọ Yorùbá. Ẹ má jẹ́ kómi ó tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. Wọ́n ní wọ́n ń dáná sun àwọn ilé ọmọ Yíbò ní Lagos State. Ẹ sì já jókòó ká ronú. Mo mọ̀ wípé ìyá mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn wọn ò lè dáná sun nǹkan oníkan láéláé. Ṣé kì í ṣe àwọn ẹ̀yà kẹta sí wa àwọn ni wọ́n ń dá wàhálà yìí sílẹ̀ tí wọ́n á fi òkùnkùn bojú. Ẹ má jà fìjà ẹ̀sìn bọ́ o ọ̀rọ̀ ìjà ẹ̀sìn kan lélẹ̀ o. Ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ àti kìrìsìtẹ́nì ẹ̀sìn àbáláyé àtẹ̀sìn mùsùlùmí àti gbogbo ẹ̀sìn pátápátá ilẹ̀ Yorùbá àsìkò tí tó ta máa pawọ́pọ̀ tá a fìmọ̀ ṣọ̀kan a ní láti dáàbò bo ilẹ̀ wa. Ẹ jẹ́ ká dáàbò bo ilẹ̀ wa ẹ má jà kógun jara wa mọ́. Ẹ yé jàjà ẹ̀sìn tó ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí bóyá o jẹ́ ẹlẹ́sìn àbáláyé kìrìsìtẹ́nì àbí mùsùlùmí tó sì jọmọ ìran mi má ṣe pé bí yá torí mo belong sí kan kó ló fẹ́ protect. Ìjọ tó ṣẹlẹ̀ nínú fídíò yìí ìjọ like ẹ̀bí ìjọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ láíláí. Tó bá wá jẹ́ pé bí a ṣe wá rí yìí tí kò dẹ̀ dá bẹ́ẹ̀ ìwọ náà bá mi fi kọ́mẹ̀ntì tiẹ̀ sí abẹ́ fídíò yìí má sì gbàgbé láti bá mi fi subscribe sórí YouTube channel yìí o. Ẹ ṣeun gan ni o ire o.